afẹ́fẹ́ yìí ń fẹ́ lọ nílé olókun ẹ̀fúùfù lẹ̀lẹ̀ yìí ń fẹ́ lọ nílé ọlọ́ṣà ènìyàn wà lóko ènìyàn wà lódò ènìyàn wà ńlé ènìyàn wà ní àjò ènìyàn mọ̀nú ẹ̀ náà tọ̀ ètò ọmú ká lọ nílé lójì nílé ọmọ jagun oríkì ọmọ jagun má jogún fẹ́ amúnalágòkè nílé lójì jagun onílẹ̀ ọlápósí ọlákọ̀mọ́ ní ìwàwà òjíwá ọmọ onílé kọ̀dọ̀ àgùn tọ́nà kó wọlé ọmọ olójú kà lólùgbó gbàgbà náà ń pọ̀ ọmọ olójú jagun akówó níta òbò ẹ̀ẹ́nà ọmọ oyè níwáníwá náà kéńkété ènìwájú ní kéjẹ́ ìka báwọn bẹ̀ nìyí lódìndí náà ń fata àrè tọrẹ fún egún lódìndí náà ń fo obì tọrẹ fún ìjà ire owó ire ọmọ àlàáfíà àìkú bá ń lọ ọ̀rọ̀ kọ́ wá fún yín lódìndí àmọ́ndìyẹ kà gbà owó mo kà gbọ́ ògùn ẹ kà dé báyìí àfọ̀yá igbófò ẹ ó dègún ó di àtẹ afọ igbó nìfọ̀ àfọ̀mùtẹ lónìí bẹ́ẹ̀ ọmọ jagun kan fàfọ̀n fẹ́fẹ́ ní ọkọ̀ ajọ́ ọ̀kọ̀ọ̀kan rí ni bẹ́ẹ̀ ń wò ná rí ọ́n ní ké lọ́n lè jagun ẹ̀kọ́ mi ní maskula pé mọ̀ ẹni mọ́ ire o.